You're watching World TV. Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button and the bell beside it. These will notify you once we drop a new video. Thank you.
ṣe bá tí nìyẹn ọkọ ìyá mi Fẹ́mi nìyẹn o nígbà tó paná yìí kò ní ṣe ní lọ́la ẹlọ́kọ jẹ́ ó yára bọ́ bí kì í sọ fún ẹ̀kọ́ ni. This is Fẹ́mi ọmọ Oroniyi. Fẹ́mi Phillips ọkọ Ìdòwú Phillips. Fẹ́mi ọmọ Oroniyi ọmọ ìwé ìgbàsódì ọlọfọ pẹpẹpẹ léwé ẹmí lura wọn ọmọ onífẹgẹ ńláfẹgẹ ńlẹ kẹtù ìgbòǹgbò àsìfẹgẹ lálátọ bẹ́ẹ̀ dáké ẹbí fọláké bẹ́ẹ̀ dókò ẹrù fọlọkọ òwú làkọdá bẹ́ẹ̀ dówù ẹbẹrẹ òwú súnre lọ́wọ́ sún Elédùmarè ẹ ọmọ àyànfẹ́ mi pọpsi mi nìyẹn àwọn olóbì mi ẹkùn
kó bí ẹkùn òun ti lọ sùn lé tẹ́lẹ̀ fún wọn lọ́hùn àwọn òsì lè wà àní kánjú wá Rótìmí ò ní kánjú wá Fẹ́mi ò ní kánjú wá Bísí ò ní kánjú wá Kẹ́mi kò ní kánjú wá àtàwọn ọmọ wa ò ní kánjú wá ṣó ti yẹ this Fúnláyọ̀ ọmọ mi ni ẹgbẹ́ oníjẹ this Lékè ọmọ mi náà tún lélẹ̀ too much money kò ní rẹwà ó yá èmi gangan kìnìún wọn ṣẹ́rìn àjánù kò má fara pa owó lọ́mọ àfọlọ́wọ̀n àfẹnìyàn ó ti gbórúkọ ẹ rí na God new boutique tó jáde na God máa ṣí lọ́la new boutique na God. Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.